fìlà mi máa gbúdọ̀ hàn bẹ́ẹ̀ ẹ̀yin tí a máa dáhùn jàre bọ̀bọ̀ DJ Scratch ni ó ń bẹ́ ń bí o òun ló ń dà mí láàmú DJ Scratch òun ló ń dà mí láàmú Yorùbá dùn. Let's go like this. Yorùbá dùn. Sao àfáà mi ńlá mo kí yín. Ó yẹ ká ti bẹ̀rẹ̀ o. Wọ́n jíṣẹ́ látọ̀dọ̀ ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń jẹ́ fún wa ni o. Àmín. Ọ̀ṣun á dára. O. A tún ti débi ṣe wa o. Yorùbá dùn. Yorùbá dùn ká Yorùbá ẹ̀kọ́ mọ́ yín. Èdè abínibí abidi efi gígbì. Shake it, Pembaro. If you want to talk to me, write it down. Fọwọ́ gbá gíláàsì. Ẹ dákun ẹ̀yin òbí wa tẹ́ bá lówó kẹjọ kẹtọ́ wa kódà ẹ̀yin òbí wa bẹ́ẹ̀ bá lówó ẹ lọ yá ẹ sá ti fún alẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Àwọn àgbà bọ̀ wọ́n ní adébí ẹ̀yìn má sí àgbà ọ̀lẹ ni bá a bá ti débi iṣẹ́ ṣíṣe ló yẹ ká ṣe é. Ó tó dé gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò Yorùbá dùn. Ọpẹ́ nu fọ́lọ́run ọba Elédùmarè ọba tọ́pẹ́ tọ́ sí ọba tí ì tọ́ sí ọba tó gò tọ́ sí ọba tó lè pa tẹ́nìkan kan ò lè jí ọba tó bá sì sọ wípé kéèyàn kan wà láàyè tẹ́nìkan kan ò ní sọ pé kó kú. Ìwọ lọ́pẹ́ tọ́ sí ìwọ nìyí tọ́ sí. Mo dúpẹ́ torí pé ọ̀pọ̀ òjò ló tẹ̀rọ̀ tílẹ̀ ti fi mọ́ mo wá lọ ń jẹjọ àtúpadà wá lónìí. Ẹ ṣé Ọlọ́run ọba. Ìkànnì ara náà la wà Unique FM 1-0-ẹ̀ta-tòǹdó àti 1 Iléṣà ní àfikalẹ̀ sí. Lórí ètò Yorùbá dùn la wà ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe pé abala mẹ́ta ló wà lórí ẹ̀. Àkọ́kọ́ tá a bá ti lọ yàrá ìkẹ́kọ̀ọ́ tá a bá ti wá dé a bọ̀ sí ilé tó kàn tá a pè ní àṣàyàn ọ̀rọ̀ níbi tí a ti máa ń mú un tó ní ṣe pẹ̀lú àṣà ìṣe àti èdè Yorùbá wa. Ìkẹta ńlá pè ní Yorùbá yé mi níbi tẹ́ ti máa láǹfààní àti pè wọlé. Ẹ ti mọ̀ pé tá a bá ti sọ pé Yorùbá dùn ẹ sọ pé akọmọlédè akọmọlédè Ajet Properties wọ́n ti fún wa ní ìpè àáyá owó pèpè ká fún yín ẹ ń bá ti gbà béèrè wa ìbéèrè ti wà ńlẹ̀. Ṣínà Wonder Abdulkarim lórúkọ mi. Ẹwú níwìnrin ni mí adálẹ̀gbẹ̀wùrà ẹwú filé hàn mí ẹwú fọ̀nà hàn mí ẹwú tí ò jẹ́ fàbújá alẹ́ ìkiri hàn mọ́ olúkúlé tún ni mí ẹlẹ́kìlágbàlá ẹni owó bá ń so níran bàbá rẹ̀ kó wá wí towó tilẹ̀kẹ̀ ní sóràn bàbá tèmi ẹkùlé lẹ́ẹ̀kan sí i. Mi kàn fẹ́ sọ ni. Later. Wọ́n lè ṣe bí àwọn ọ̀rẹ́ parí.
mo ti bẹ̀rẹ̀ ẹ́. A máa sọ pé Yorùbá dùn Yorùbá dùn Yorùbá dùn àwọn kan máa wí wọ́n ní àwọn gbọ́ Yorùbá ẹ gbọ́ Yorùbá torí ẹ gbọ́ ìjìnlẹ̀ Yorùbá ìjìnlẹ̀ Yorùbá gangan náà ń pè ní Yorùbá ṣe bọ́ ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá rọ ǹjẹ́ bí a ṣe ń pera wa ní Yorùbá ǹjẹ́ bẹ́ẹ̀ náà la ṣe ń gbé lárugẹ ọ̀pọ̀lọpọ̀ òbí gan ló jẹ́ wípé ó ti mú Yorùbá ó ti gbẹ́lẹ̀ ó ti bò mọ́lẹ̀ nínú ilé rẹ̀ ó ti rọ́yè pẹ̀lú lórí ó ti sin Yorùbá torí bọ́mọ wọn bá gbìyànjú àti ṣèdè Yorùbá nínú kan jágbémọ tàbí kànnà torí ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn ni pé tó o bá ti sọ èdè Gẹ̀ẹ́sì o ò gbé èbó tó o bá ti sọ èdè Gẹ̀ẹ́sì o ò lọ léèwé tàbí o ò mọ̀wé tí o sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá yáwí á wà sọ wípé à ń gbé àṣà ọmọ Yorùbá ni wá ọmọ Yorùbá ni wá kódà níbi ìmúra wa ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti sọnù àti yàkóǹbi àṣà wa àwọn tí wọ́n ń wò mí lójú ìwé ìyẹn Facebook àwọn rí bí mo ṣe múra nǹkan ń pè lọ́mọ Yorùbá gangan lélẹ́yìí ọmọ Yorùbá ò ní wọ aṣọ tó jásọ lẹ rẹ̀ kó má fi fìlà sí yálà abi tí ajá ni tàbí lábàǹkádà ó sì lè jẹ́ pé adiro ni ó dé sí i tí wọ́n ń pè lọ́mọ Yorùbá a gbọ́dọ̀ jẹ́ kó máa hàn lára wa bó kàn tiẹ̀ fẹ́ ká máa ṣe nǹkan kan ẹ jẹ́ á wò pé lọ́jọ́ kan wà ká máa ya ọjọ́ kan sọ́tọ̀ọ̀tọ̀ pé tí n bá fẹ́ ṣèdè lónìí ìfẹ́ sí àmúlùmọ́lá rẹ̀ bóyá okay yes although even ẹ jẹ́ á wò pé lónìí mo fẹ́ sọ Yorùbá pọ́nbélé tá a bá ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ yóò mọ̀ wá lára àní máa sọ èdè Yorùbá láì mọ̀ sí àmúlùmọ́lá rẹ̀ irú ètò tá a gbé kalẹ̀ tá a pè ní Yorùbá dùn tó bá jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì ni mo mọ̀ wípé kódà kíní ó ti pọ̀ ẹ̀bùn ó ti pọ̀ lórí rẹ̀ bẹ́ẹ̀ sì ni onírànlọ́wọ́ onígbọ̀wọ́ yóò ti pọ̀ lórí rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ irú nǹkan tá a gbé kalẹ̀ yìí tí bá ṣe ìfẹ́ táwọn ọ̀gá wa nílé iṣẹ́ yìí tí wọ́n ní sí èdè Yorùbá pé kò gbọdọ̀ kú kò gbọdọ̀ mẹ́rí ńlá ṣe gbé kalẹ̀ a tún wá ṣe fọ́nrán rẹ̀ tá a ṣe sínú àti ṣe fọ́nrán rẹ̀ tẹ́mọ̀ rí mu wò nínú móhùnmáwòrán lé yín láti jẹ́ pé káwọn ọmọ wa tún máa kẹ́kọ̀ọ́ èdè Yorùbá tí ìbá wa ṣe ìfẹ́ táwọn ọ̀gá wa ní sí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á ṣe ìrànlọ́wọ́ ẹ jẹ́ á ṣe onígbọ̀wọ́ ẹ jẹ́ á polówó ọjà wa lórí ètò yìí kó lè máa tẹ̀síwájú ẹnìkan pè mí ọgbọ̀n ìṣẹ́jú tẹ̀ ń lò kéré ẹ jẹ́ ó dé wákàtí kan ẹ wá polówó ọjà nǹkan pọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò ẹ wá ẹ jẹ́ á polówó ọjà òun ló mú mi rántí orin Barrister tó kọ pé bẹ́ẹ̀nìyàn dúdú bá ń ṣe ráìsì tà bẹ́ẹ̀nìyàn dúdú bá ń ṣe ráìsì tà yàn pé mi ìṣó lórin ó ní bẹ́yìnbó bá ń ṣe ráìsì tà tó bá fowó lé o bẹ́ẹ̀nìyàn dúdú bá ń ṣe tirẹ̀ tó ṣe tirẹ̀ ní ẹ̀dínwó kódà kó dájú tóyìnbó lọ o tó lóyìnbó la màmá rẹ mọ́ o gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ wá ṣe rí n tó jẹ́ ti àgàn àgbè lárugẹ ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ á ṣe àtìlẹ́yìn fún èdè Yorùbá ẹ jẹ́ á ṣe àtìlẹ́yìn fún àṣà Yorùbá ẹ má jẹ́ á dá ẹ̀sìn papọ̀ máṣà ẹ jẹ́ á máṣà ẹ jẹ́ á gbé sọ́tọ̀ ká gbẹ́sìn ká gbé sọ́tọ̀ bí n bá ń sọ̀rọ̀ ní ìsìn yálà nínú ilé ìjọsìn tí n bá sọ wípé àgbàrá ìfòkòtò kiri ó mọ́ fún wa àyàn ò ní ń ṣe lèèyàn pọ̀fọ̀ ẹ sì máa ń wo ṣé ó ṣeé ṣe kí àgbàrá wa mú kòtò kí kòtò wà ńlẹ̀ kágbọ̀rọ̀ wa fò kó kọjá sódì kejì kì í ṣe ọ̀fọ̀ ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ á gbé àṣà èdè àti ìṣe Yorùbá lárugẹ ẹ má jẹ́ á jẹ́ okú mọ́ kí gbogbo ẹ̀yin òbí pátápátá tẹ́ ń gbọ́ mi ẹ ti mọ̀ bá a ṣe mọ̀ ṣe ẹ pé àwọn ọmọ yín jókòó ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ èdè Yorùbá tó rà lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ká tó wá lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ á gbàgbé pé àwọn ọmọ wa ilé náà wà látijọ́ ìwọ̀n sí nílé ìwé ẹ má jẹ́ kí wọ́n mà lápé wọn sí nílé ìwé ẹ jẹ́ á gbìyànjú àti kọ́ wọn níbi táwọn olùkọ́ níbi tí wọ́n bá dé ẹ jẹ́ á tẹ̀síwájú kí n tún fàsìkò ìlú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́gọ̀ ẹnu pẹ̀lú gbélé kẹ́kọ̀ọ́ tí wọ́n gbé sórí rédíò pé káwọn ọmọ wa tún máa kọ́ kọ̀ọ̀kan mọ́ mà lápé àwọn ò sí nílé ìwé ẹ wá jẹ́ káwọn náà káwá tún wá ràn ìjọba lọ́wọ́ lórí rẹ̀ ká máa pe àwọn ọmọ àjókòó ká máa kọ́ wọn torí n ti ń bẹ ńlẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀gbà tí ó tán kọ́lọ́ ń tètè bá ní mú ọwọ́ rẹ̀ dúró ẹ wá jẹ́ káwọn náà ṣiṣẹ́ tọ àwọn nǹkan yìí lẹ́yìn kó jẹ́ pé nígbà táwọn ọmọ bá máa wọlé wọ́n lè tẹ̀síwájú wọ́n lè ṣe dáadáa wọ́n lè máa yege nínú ẹ̀kọ́ wọn ẹ jẹ́ lọ sókè lọ́run tí n bá padà dé ká wá lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ká lọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ níbi tá a bá ṣẹ́ dé mò ń bọ̀.
kí n tó fi yàn kí n tó fi lu iléeṣẹ́ wa ń bì lọ́gọ̀ọ́ ẹnu torí pé àwọn ọmọdé wa ọjọ́ ọ̀la wọn jẹ wá lógún bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ó jẹ wá lógún lè sẹ́yìn làwọn náà tún ṣe tún gbé ètò kan kalẹ̀ tá a pè ní gbélé kẹ́kọ̀ọ́ tá a tún ṣe fáwọn ọmọ wa ìyàtọ̀ sí ilé tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìyàtọ̀ sí tún ilé tá a tún ṣe tó jẹ́ títẹ̀dé Yorùbá àtún láwọn kan tá a tún gbé kalẹ̀ Ọlọ́run má balẹ̀ iṣẹ́ ìjẹ́ àti gbogbo àwọn ọ̀gá wa kọ́lọ́run má jẹ́ kójú tì wọ́n ẹ já lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ kí ni tá a kọ́ lẹ́ni nínú yàrá ìkẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé àtẹ alifábẹ́ẹ̀tì ńlá ń bá lọ ibi tá a bá dé ní ìjẹ́jọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ lẹ́ni ò ní lẹ́tà ẹ́ lẹ́tà yìí kò sí nínú lẹ́tà alifábẹ́ẹ̀tì Gẹ̀ẹ́sì alifábẹ́ẹ̀tì Yorùbá ni ló wà àti fí lẹ́tà fí òun wà nínú alifábẹ́ẹ̀tì Gẹ̀ẹ́sì ṣùgbọ́n àwọn ò kí ń pè ní fí f náà máa ń pè ẹ wá já lọ fi lẹ́tà ẹ já lọ fi ṣẹ̀dá ọ̀rọ̀ káwá yànnàná rẹ̀ ẹyẹ ọ̀rọ̀ kan ni àwọn àyàn máa sì ṣe ní orí lẹ́tà yìí torí pé wọn kì í yán mọ́ sí ìdí tán bá kọ́ tàbí tán bá kọ́ tó bá yán mọ́ sí ìdí tí wọ́n bá fẹ́ yànnàná ẹ̀ tó bá fẹ́ pé wọn kì í yán mọ́ sí wọn kì í fọmọ sí ìdí tá a bá sì ti fọmọ sí ìdí ọ̀tọ̀ ní nǹkan tí ó fún wa ẹyẹ hẹ yí hẹ ẹyẹ tá a bá fẹ́ yànnàná ẹ̀ ò ní hẹ yí hẹ ẹyẹ ṣùgbọ́n tá a bá wá kọ sílẹ̀ tá a bá ti fọmọ sí ìdí èdè Gẹ̀ẹ́sì ó lè mú èdè Gẹ̀ẹ́sì wá ìyẹn hi ṣe é mọ̀ yẹn pé nígbà tá a bá fi s sí ní orí eyes èdè Gẹ̀ẹ́sì ni ó mú wá tàbí ká pè ní eye ìyẹn mọ̀ pé tá a bá ti fọmọ sí irú lẹ́tà ìdí ẹ ti mọ lẹ́tà náà tá a bá ti fagi wálẹ̀ tá a gbégi kan lé lókè tá a gbégi sí láàrin tá a tún gbégi sí ní ìsàlẹ̀ he ni ó wà nínú èdè Yorùbá nínú lẹ́tà èdè Yorùbá tá a bá ti wá fọmọ sí ìdí ó ti kúrò ní he ó ti di hẹ́ ó ti di hẹ́ yẹn la wá ń gbé yẹ̀wò tó bá ti mú àtàbá ti lè yọ ọmọ kó ń díẹ̀ ọ̀tọ̀ ni tí ó fún wa tá a bá ti fẹ́ kọ́lẹ̀ tàbí tá a bá fẹ́ yànnà náà ẹ jẹ́ á máa ṣe àìdáyanrí rẹ̀ ká má máa yọ ọmọ díẹ̀ kú ò tá a bá bọ́ sí lẹ́tà tó kàn tá a pè ní fí eléyìí tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní f tá a bá bọ́ síbẹ̀ fìlà ọ̀rọ̀ kan ni tá a bá fẹ́ yànnà náà tá a bá ti pè é ní tèdè Gẹ̀ẹ́sì ó ti kúrò ní Yorùbá tá a bá wá sọ pé f-i-l-a kódà ẹlòmíì ó lè pe ìbẹ̀rẹ̀ rẹ̀ kó pè ní f tàbí kó pè ní fi kó fi yòókù kó fi pe tèdè Gẹ̀ẹ́sì kò rí bẹ́ẹ̀ tá a bá fẹ́ pè á ní fi i li he fi li ha fìlà fi i li ha fìlà ní tó bá ti mú wa tá a bá ti pè ní f-i-l-a ó ti kó ń bẹ̀ tó bá ní kẹ́lòmí òyìnbó ìfìlànsí á ní f-i-l-a kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá a ti ń kó papọ̀ kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ lẹ́tà míì ní fínífíní ọ̀rọ̀ míì ní fínífíní fínífíní ọ̀rọ̀ kan ni tá a bá wá fẹ́ yànnà náà fi i ní hi fínífíní ṣe mọ̀ pé méjì ni bí mo ṣe pè á tún pè kejì rẹ̀ fi i ní hi fínífíní tá a bá fẹ́ yànnà náà àwọn nǹkan ẹ má jẹ́ á máa ṣe àwọn àṣìṣe tá a bá ti yànnà náà rẹ̀ ẹ já kó lọ sí ìpele tó kàn àníri jù báyìí lọ ní ìpele yìí tó bá dijọ́ mẹ́jọ ó ṣeéṣe ká kúrò ní orí àtẹ álífábẹ́ẹ̀tì ká tún sún sọ́wọ́ wájú torí tó bá yá a ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ a tún kó láti bẹ̀rẹ̀ kó lè báyìí wa ó ṣeéṣe ká kúrò ní orí àtẹ álífábẹ́ẹ̀tì ẹ jẹ́ n lọ sókè lọ́run tí n bá padà dé kí n wá bọ́ sí ìpele tó kàn tá a pè ní àṣàyàn ọ̀rọ̀ kí ni tá a gbéyẹ̀wò lónìí tá mò ń bọ̀ náà. You want to talk to me? Bon. Mo
mo kí gbogbo etí tó ń gbọ́ mi káàbọ̀ sí ìpele ilé tí a pè ní àṣàyàn ọ̀rọ̀. Kí ni tá gbéyẹ̀wò ní àṣàyàn ọ̀rọ̀ lónìí? Ó ní ìlà kíkọ. Ìlà kíkọ lágbéyẹ̀wò ní abala àṣàyàn ọ̀rọ̀ lénìí. Kí ni díẹ̀ gan tí wọ́n fi ń kọlà? Ṣùgbọ́n kó tó di pé wọ́n sọ yẹn, mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìlà kíkọ àṣà ìwọ̀ oòrùn ni. Àṣà kan níwọ̀ oòrùn ni ìlà kíkọ. Ibẹ̀ gangan ni ìlà kíkọ ti bẹ̀rẹ̀. Kí wá nìdí ẹ̀ tí wọ́n fi ń kọlà? Ó pín sọ́nà méjì. Ilé tí àwọn àgbàlagbà tí wọ́n ṣe àdáyanrí rẹ̀ pé ọ̀nà méjì ló pín sí. Ọ̀nà àkọ́kọ́, nígbà láéláé ogun ọ̀tẹ̀ a máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ wípé wàhálà pọ̀. Àwọn alágbára wọ́n máa kó àwọn ọmọ, àwọn èèyàn, àwọn tán lágbára, wọ́n máa kó wọn lọ sí, wọ́n máa kó wọn lọ tà, wọ́n máa fi wọn ṣòwò ẹrú. Ó jẹ́ ẹni tó jẹ́ wípé ó mú kí bí àwọn ẹbí bá ríra wọn kán mọ̀ dára wọn mọ̀ bóyá wọ́n ti kó ọmọ ilé kan, ìgbà tán wá kó débẹ̀, ìgbà tán tún wá lọ kàn míì, wọ́n á jọ ọmọ ilé kan náà, ìgbà tán sì kúkú dára wọn mọ̀. Wọ́n fi wá wò pé kí ni nǹkan tá a lè ṣe tí àwọn èèyàn ó fi mọ̀ dára wọn mọ̀. Òun ni wọ́n ṣe wá wò pé àmì wo láàfin sára àwọn èèyàn táwọn jẹ́ pé tán bá ti rí àwọn tó máa gba ọmọ ẹni ìlú ibi tó ti wá rè, ẹni agbègbè ibi tó ti wá rè, ẹni ilé tó ti wá rè, ni wọ́n ṣe wá gbìyànjú láti wò pé ó dà ẹjẹ́ á máa kọlà fáwọn èèyàn. Ló fi jẹ́ pé ìlú kọ̀ọ̀kan ló nílà tiẹ̀, agbègbè kọ̀ọ̀kan ló nílà tiẹ̀, kódà ìdílé kọ̀ọ̀kan ló nílà tiẹ̀ tí ń kọ. Abala kejì tó pín sí, tó fi jẹ́ pé ìlà kíkọ pín sí, àwọn àgbà fojú wò wípé níwọ̀ oòrùn tán ti ń kọlà yìí, ní tó mú kí wọ́n máa kọ ìlà bóyá torí pé wọ́n wò pé báwọn ṣe ń kọ ó dáa lójú àwọn, ó mú káwọn ó rẹwà, ni wọ́n ṣe ń wò pé ó dáa pé n tó fà táwọn ilé fi ń kọlà nìyẹn. Bàbá sì torí iṣu jẹpo, á torí epo jẹṣu. Bàbá torí pé kán má bàa kó àwọn ọmọ wa mẹ́rú, tàbí tán bá kó wọn mẹ́rú kán lè dára wọn mọ̀. Tàbá torí ẹ̀ kọlà, a lè pé ẹjẹ́ á kọ́ torí yóò mú kójú ọmọ kó rẹwà, yóò mú kọ́mọ rẹwà. Ló jẹ́ pé tẹ bá rí ẹlòmíì tán bá kọlà fún, kódà èèyàn mọ̀ wò pé ìlà ó mọ̀ buyì kan ni gan o. Tán bá sì kọlà fẹ́ lómi, kódà èèyàn fẹ́ lè fẹ̀yìn bẹ́lú gbẹ̀ngbà tó. DJ Scratch lóyún tí mò ń sọ yìí, òun ló lè yé. Oríṣiríṣi ìlà ló wá wà. Ẹ jẹ́ n ṣàlàyé àwọn ìlà tó wà. Tàbá ní ilé ìyànnà náà lónìí, ó ṣe é ṣe káyàn náà àwọn ìlà yẹn ní ọjọ́ mẹ́jọ. Ṣùgbọ́n mo máa dárúkọ àwọn ìlà kọ̀ọ̀kan tó wà, àwọn ìlà kọ̀ọ̀kan tó wà. Àbàjà ìlà kan ni. Àbàjà mẹ́rin ìlà kan náà ni. Kíkọ wọn ó papọ̀ ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀ ń bẹ́ẹ̀. Àbàjà mẹ́ta náà máa ń kọ́. Tán bá ti kọ́, wọ́n kọ́ ni ní ìbú. Nígbà tí èèyàn bá dẹ́bùn nǹkan, wọ́n kọ́ mẹ́ta. Tó bá jẹ́ pé àbàjà mẹ́rin ni, àbàjà mẹ́rin lòun ọ̀jẹ̀ ní tó fi jẹ́ mẹ́ta. Àbàjà yìí ó tún wá pín sí méjì. Irú àbàjà yìí tán bá fẹ́ pín méjì, ó pín sọ́nà méjì. Ìkan wà mẹ́fà ni ó jẹ́ nígbà tó bá ti kọ́ mẹ́ta ń dùbúlẹ̀. Nígbà téèyàn bá wá pa nǹkan rẹ̀, ní ló jẹ́ pé tán bá fẹ́ kọ́, wọn ò ní kọ́ tán. Wọ́n ra kọ̀ọ̀kan síwájú, wọ́n gbé kan tẹ̀lé, wọ́n wá kọ́ bẹ́ẹ̀ yóò wá pín sí mẹ́fà. Nígbà téèyàn bá gbégi dílẹ̀, téèyàn wá pín sí méjì. Ṣé mọ̀ pé mẹ́fà ló jẹ́ bẹ́ẹ̀ torí mẹ́ta ni. Ìyẹn àbàjà tí ń bi titi àbàjà nìyẹn. Àbàjà mẹ́rin bákan náà ni àbàjà mẹ́rin ṣe rí. Mẹ́rin náà ni wọ́n tún pín òun náà sí méjì ni. Wọn ò ní kọ́ tán, wọ́n gbégi lé, wọ́n tún fàyè díẹ̀ lẹ̀, wọ́n tún fà á. Bọ́n ṣe kọ mẹ́rẹ̀ẹ̀rin nù. Ó tún wá pín sóríṣiríṣi. Àbàjà alágbèlé tún wà. Àbàjà kan náà ni. Pélé ìlà kan ni. Túrè ìlà kan ni. Gọ̀m̀bọ́ ìlà kan ni. Kẹ́kẹ́ ṣe mọ̀ pé gọ̀m̀bọ́ wọn máa ń wà ni. Wọ́n máa ń wa gọ̀m̀bọ́ ni. Kẹ́kẹ́ wọn máa ń sa ni wọ́n á ní iná fún wọn sọ pé ó sá kẹ́kẹ́. Wọ́n máa ń sá kẹ́kẹ́ ni. Tó bá di jọ́ mẹ́jọ ńlá àǹfààní àti ṣàlàyé àwọn bílà ẹsẹ̀ rí kó tó di pé wọ́n wá ṣàlàyé àwọn ìlú ìlà kọ̀ọ̀kan tó wà nílùú kọ̀ọ̀kan. Irú Òwu báyìí, àbàjà Olówu wà. Bẹ́ẹ̀ ni, àbàjà Olówu ó wà. Àbàjà Ẹ̀gbá ó wà. Bẹ́ẹ̀ ni, Pélé Olówu wà. Pélé Ifẹ̀ wà. Ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin wọn. Ló fi jẹ́ pé bàbá ti rí Pélé Ifẹ̀, bọ́n mọ́ Ifẹ̀ bá ti rí àwọn Pélé Ifẹ̀ ní Pélé yìí. Tán bá ti rí àbàjà Olówu làbàjà yìí. Kódà Pélé Olówu ń Pélé ilé yìí. So wọ́n ti dára mọ̀. Bẹ́ẹ̀ ni ìlú kọ̀ọ̀kan ni ó ní tó ṣògbó ń kọ. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n farapẹ́ra wọn, tó jẹ́ pé irú ìlà kan náà ni wọ́n ń kọ. Ó farapẹ́ra wọn. Bẹ́ẹ̀ ni ló jẹ́ pé ẹ̀rí láàmì, ẹ̀rí lójú àwọn Ọ̀yọ́,
àwọn aráàlú Ọ̀yọ́, ẹ sì tún rí lójú Òṣogbo, ẹ rí lójú Ìwó, nǹkan náà ni bẹ́ẹ̀ sì ni ìdílé kọ̀ọ̀kan ní ìlà tán kọ. ẹ já kọjá sókè lọ́hùn ká bọ́ sí ìpele tó kàn tá a pè ní Yorùbá yé mi. Yorùbá yé mi. Ṣé Yorùbá yé yín dáadáa? Torí ìbéèrè tí ń bẹ ńlẹ̀. Ẹ̀yin òbí ẹ má wá já gbàgbé ẹjọ́, méjì ní fẹ́yìn àgbàlagbà, mẹ́ta àbí mẹ́rin tó kù fáwọn ọmọdé. Bẹ́ẹ̀ bá ti bi ìbéèrè ẹ̀yin àgbàlagbà bá ti pè mí wọlé, bá ti méjì ìyẹn tí n bá ti fún yín tán, ẹ wá já fàyè lẹ̀ fáwọn ọmọ wa ńlá fi mọ̀ bó ṣé àwọn ọmọ wa ṣé wọ́n sì mọ àṣà, ṣé wọ́n sì mọ èdè, ṣé wọ́n sì mọ̀ sí Yorùbá. Ẹ jẹun kọjá sókè lọ́hùn tí n bá dé ká kan lo ìpele tó kàn tá a pè ní Yorùbá yé mi. Middle belt too, Manila. So it's not only Yorubas that have Ila. Àwọn Basa like this. Ilé tó ń pẹ́ wá sálàyé fún tó bá dé kí. Ní ìpele yìí, Ajet Properties wọ́n ti fún wa ní owó òpèpè ká fún yín nínú owó ilẹ̀ àti owó ilé. Àwọn ni a fún yín ẹ̀yin náà bẹ́ẹ̀. Wọ́n ti fún wa. Ẹ sì mọ̀ bá a ṣe mọ̀ ṣe lábala ẹ̀ pé tí n bá ti sọ pé Yorùbá dùn tí n bá ti sọ pé Yorùbá dùn ní àkọmọ̀lédè. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wọlé sínú yàrá agbára ń bí ní 09064766497. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wọlé sínú yàrá agbára ti yẹn 09064766497 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè sí yàrá agbára. Tó bá jẹ́ pé ẹ sì fẹ́ béèrè nípa fọ́nrán tí mo láti ṣe ìtàbẹ́ lóhunkóhun tí ẹ fẹ́ bá mi sọ, bóyá ẹ fẹ́ fún alẹ́bùn tàbí ẹ fẹ́ polówó ọjà yín, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi tẹ́ pè sí ní 08067809966 08067809966 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi nìyẹn. Ṣùgbọ́n ilé tẹ́ fi pè wọlé sínú yàrá agbára tẹ́ fi láǹfààní àti dáhùn ìbéèrè wa ní 09064766497. Yorùbá dùn. Yorùbá dùn. Yorùbá dùn. Yorùbá dùn. Kí lorúkọ yín bulẹ̀ tí ń pè? Suliyat láti Ifẹ̀. Àbí? Suliyat láti Ifẹ̀. Hello? Àlọ́ o. Àlọ́ o. Bíríkì láyé tí odò. Àṣìṣẹ́ mọ́ gbowó kí ni o? Yóò dáa fún ọ. Kí ni nọ́mbà tó parí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fi pè mí? Sọ nọ́mbà mẹ́ta tó parí MTN rẹ kó wá fi pè mí tó máa parí ètò. 4136 ló parí ẹ̀. Kó o pè mí, bá ti pe nọ́mbà mi kó o pè mí lẹ́yìn ètò. A fún ọ ní káàdì tí Ajet ní ká fún yín. Ọ̀yàjà tó fẹ́ lòmíì náà láǹfààní. Àwọn ọmọ wa sì, àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n sì ń kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá. Yorùbá dùn. 09064766497. Yorùbá dùn. Bàbá wa, kí lorúkọ yín bulẹ̀ tí ń pè? Hello, kí lorúkọ yín bulẹ̀ tí ń pè? Ìdòwú láti Ifẹ̀. Àgbàlagbà ni ó dà pé ẹ jẹ́ àgbàlagbà ní eré àbí? Ẹ ṣeun. Kí ni Yorùbá máa ń lo òwe yìí fún? Wọ́n ní àgídímọ̀làjà awo ilé Ifẹ̀, awo ní gbàwó gbọ̀n ọ́, báwo bá gbàwó ń gbọ̀ àwọ̀ àtẹ́. Àsìkò wo la máa ń lo òwe yìí? Ẹ ṣeun bàbá wa, ojú ò ní tì. Ẹ̀yin ò ní àgbàlagbà ní ọmọ kéékèèké ni a fẹ́ fún lẹ́bùn Ajet. Ẹ ṣeun, ẹ bá ń pàtẹ́wọ́ fúnra yín, èyí náà tó lẹ́bùn. Kódà àwọn èèyàn a sì gbà pé àwọn kan sì wà lórílẹ̀ tí wọ́n sì gbọ́ èdè Yorùbá yìí. Ẹ ṣeun o. 09064766497. Ẹja fún àwọn ọmọ kéékèèké láǹfààní. Ni ẹja fún láǹfààní ẹjọ́. Ẹ̀yin òbí ẹ máa ra ìpè sórí fóònù yín káwọn ọmọ yín fi máa pè. Yorùbá dùn.
Yorùbá dùn kí lorúkọ yín bolẹ̀ tí ń pè ẹlẹ́ẹ̀lé látèkìtì àwọn ọmọ ìkìlá ní ẹja fúlàmù ẹ̀sùn ṣùgbọ́n ẹ jẹ́ ń fún yín náà ní ìbéèrè yìí ǹjẹ́ mọ̀ pé ìlú kan wà tí wọ́n ń pè ní àgẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà wo ni wọ́n máa ń lu ìlú àgẹ̀rẹ̀ yìí ni wọ́n máa ń lùlù àgẹ̀rẹ̀ ẹ ṣe ẹ̀gbá ẹ ṣe o ẹja fẹ́lòmíì láǹfààní wọ́n ìlú àgẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ń ṣègbéyàwó ìgbà tí wọ́n bá ń ṣe ọdún ọdẹ táwọn ọdẹ náà fi máa ń pè ní ìlú Ògún tàbí ìlú ọdẹ ẹja fẹ́lòmíì láǹfààní náà máa ń lùlù tàbí tí ọdẹ kan tó bá wàjà tí ọdẹ kan bá kú tí wọ́n á fẹ́ ṣe òkú rẹ̀ tàbí tó bá kú tí wọ́n fẹ́ gbébò náà máa ń lu ìlú àgẹ̀rẹ̀ kan ìlú nígbà ìgbéyàwó àsìkò tán máa ń lùlù yìí rè 09064766497 ẹja fọmọ eke kan láǹfààní sí ká tó máa lọ lé Yorùbá dùn Yorùbá dùn ẹ ṣeun bàbá wa àwọn ọmọ eke làlá fẹ́ fún láǹfààní kò sí béèrè fẹ́yìn àgbàlagbà mọ́ ó dà ẹja mọ́ ọ lọ lé ńgbà tẹ́ ẹ ti já fún àwọn ọmọ eke láǹfààní ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tẹ́ pè mí sí rí yálà ẹ ní ohunkóhun tẹ́ fẹ́ fún wa nípa àfẹ́ mọ fáwọn èèyàn náà ní ẹ̀bùn ní orí ètò yín àfẹ́ kí ó kú síbẹ̀ àfẹ́ ká tún mọ́ kẹ́mọ́ kọ́ wa léde Yorùbá síwájú sí ẹ fẹ́ pẹ́ polówó ọjà yín tàbí ọkàn òpẹ́ mo fẹ́ sòǹgbọ̀wé ètò àfẹ́ kó takú síbi tó àfẹ́ kó mọ́ lọ síwájú sí ni 08067809966 ní ẹ̀rọ bá ń sọ̀rọ̀ ẹ fi pè mí tó bá sì jẹ́ pé WhatsApp náà ni òun náà lẹ́ lò ń lọ lónìí ń padà wà níjọ́ mẹ́jọ ìní gbọ́kútà bárùn sí yín ẹ̀yin náà ò ní gbọ́kútà bárùn sí mi Shina Wonder Abdulkareem ló ń kí n pé ó dọjọ́ mẹ́jọ.